nǹkan dé baálé eléyìí bú sẹ́kún ní kóòtù. Fadeyi Oloro níyàwó mi, gbogbo ẹbí mi ló bẹ̀rù ẹ̀. tìyanu ládájọ́ àtàwọn èrò tó wà ní kóòtù fi ń wo baálé ilé kan Kazeem Yekini pẹ̀lú bó ṣe fi gbéta lásìkò tó ń rojọ́ ní kóòtù kọ̀kọ̀kọ̀kan tó wà ní Màpó nílùú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tọ́wọ́ ìyàwó rẹ̀ abilékọ Ọpẹ́yẹmí lọ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ 20 oṣù kọkànlá ọdún yìí tó sì ń rawọ́ ẹ̀bẹ̀ sílé ẹjọ́ náà pé kí wọ́n bá òun fòpin sí àjọṣepọ̀ lọ́kọláya tó wà láàrin àwọn torí ìgbéyàwó náà ti sú òun pátápátá. Ìyàwó òun ti fẹ́ yọ ilé ayé lẹ́mìí òun. Baálé ilé yìí sọ̀rọ̀ ilẹ̀kùn nígbà tó ń ṣàlàyé ohun tíyàwó rẹ̀ ń ṣe fún un lọ́ọ̀dẹ̀ rẹ̀. Ó ní, olúwa mi, ìnira tí kò ṣeé máa fẹnu sọ níyàwó tí mo fẹ́ fún mi. Ó ti bayé mi jẹ́ pátápátá. Ṣé ti ẹ̀ pé ojoojúmọ́ tó máa ń ṣẹ́ fún mi ni kí n sọ ni, àbí ti ọ̀rọ̀ kò bá kùn gbé tó máa ń sọ sí mi ṣáá? Ó ti sọ mí di igbá àkólẹ̀ rẹ̀, mi ò sì jámọ́ nǹkan kan lójú àwọn aládùúgbò àtàwọn ọ̀rẹ́ mi torí kò síbi tí kò ti lè yẹ̀yẹ́ mi ní gbangba. Ó sì ti lérí pé òun máa bà mí lórúkọ jẹ́ kanlẹ̀ nígboro Ìbàdàn yìí ni kóun tó dẹ̀yìn lẹ́yìn mi. Lọ́jọ́ tí kinní ẹ̀ bá jẹun níṣe ló máa fi kọ́kọ́rọ́ tì mí pamọ́ nú yàrá, kò sì ní jẹ́ kí n ráyè lọ síbi iṣẹ́ oúnjẹ òòjọ́ mi. Ó dìgbà tínú ẹ̀ bá rọ̀ kó tó ṣí mi sílẹ̀ nínú ilé tí mo fowó mi háyà. Ọjọ́ míì ó lè jẹ́ kọ́kọ́rọ́ mọ́tò mi ló máa ṣíìsì. Lọ́jọ́ kan níṣe ló lọ pe àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn sí mi pé kí wọ́n lù mí dáadáa tó sì pa oríṣiríṣi irọ́ mọ́ mi. Nígbà tí adájọ́ ń béèrè bóyá àwọn mọ̀lẹ́bí wọn gbogbo gbọ́ sí ọ̀rọ̀ náà, ọkùnrin náà fèsì pé àwọn mọ̀lẹ́bí mi láwọn ò lè bá mi dá sí i torí ẹ̀rù ẹ̀ ń bà wọ́n. Ó ti sọ ara rẹ̀ dẹ̀rù jẹ̀jẹ̀ gidi ni o. Nígbà tí abilékọ Ọpẹ́yẹmí máa rojọ́ tiẹ̀, kò jiyàn rárá lórí àwọn ẹ̀sùn tí ọkọ rẹ̀ kà sílẹ̀. Kò sì sọ pé ó purọ́ mọ́ òun. Ohun tó ṣàǹtẹnu mọ́ fún adájọ́ ni pé kí wọ́n má ṣe tú àwọn ká. Òun kò ṣetán láti kúrò lọ́ọ̀dẹ̀ ọkọ òun, kí wọ́n fáwọn láàyè láti lọ yanjú ọ̀rọ̀ náà ní tùbínùbí nílé. Ó ní, olúwa mi, kó tó kẹ́jọ́ wá sọ́dọ̀ yín yìí, mo ti bẹ̀ẹ́ títí nínú ilé o, kò gbẹ́bẹ̀ mi ni o. Ẹ jẹ́ kí n tún lọ bẹ̀ẹ́ dáadáa sí i. Àmọ́ tó bá lóun kò gbẹ́bẹ̀, a jẹ́ pé ká ẹ ṣe nǹkan tó lóun fẹ́, ṣùgbọ́n ọ̀dọ̀ mi ní ká ẹ pàṣẹ pé káwọn ọmọ wà o. Ṣáá onídàájọ́ SM Akíntayọ̀ ti sọ pé kò sí ìgbéyàwó tó bófin mu kankan láàrin àwọn méjèèjì láti bẹ̀rẹ̀. Torí ẹ̀ kò sí nǹkan kan tílé ẹjọ́ fẹ́ túkà. Ó ní kí kálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀, kí ọmọ kan ṣoṣo tí wọ́n bí wà lọ́dọ̀ ìyàwó. Ó sì pàṣẹ kí baálé ilé náà máa san ₹10,000 lóṣooṣù fún ìtọ́jú ọmọ. Faith Adébọ́lá ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.